àmọ́ nígbà tí mo fẹ́ dọ̀dì nǹkan ẹ̀sìn ló ṣẹlẹ̀ sí mi. Nǹkan ẹ̀sìn tó ṣẹlẹ̀ sí mi yẹn ó jẹ́ kí n tètè sáré padà. Torí màmá sọ fún àwọn pẹ́rẹ́ǹtì màá mi pé mi àdúrà gbogbo àṣẹ mi náà ní lọ pátì ni. Wọ́n á máa Ankara pátì kan. Mi ò tí ì rán Ankara yẹn ṣùgbọ́n níwájú ọba Kabikaula wọ́n dẹ̀ rí mi tí mo wà nínú Ankara yẹn tí ọ̀tá mi lọ rọ́ọ̀bù ní ibì kan tó ń jẹ́ Pétì ní Èkó. Ẹni tó dẹ̀ mọ̀ mí dẹ̀ kó gbogbo èrò wá sílé lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi pé alóhùn mọ̀ọ́sẹ̀ òun ló rọ̀ọ̀bù mi dẹ̀ wà nínú ilé pẹ̀lú ọkọ mi. Ní Pétì ní gbòòrò Èkó. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé alóhùn níṣẹ́ ṣafẹ́ mọ́tì ni Eritosin níṣẹ́ mo dẹ̀ wà nínú ilé Ankara yẹn náà dẹ̀ wà nílé kódà mi ò tiẹ̀ tí gbé fún télọ̀ dé gbogbo máa rán. So àìmọye bẹ́ẹ̀ ìṣe pé bóyá ọlọ́mọ àfọwọ́ agbára mú wa. Ìrìn àjò ẹ̀ mà báwo ló ṣe wá láàrin sí fún ọrùn bẹ́ẹ̀ ṣá. Ó dùn a gbọ́dọ̀ sọ pé ó kan ìrìn àjò tó dùn ni torí tí Ọlọ́run bá pe ènìyàn ìpè ayọ̀ ló pè èèyàn tí èèyàn ò bá nípè tó bá dúró sílànà ìwà ṣíṣe kò ṣeé fọgbọ́n ṣe. kò ṣeé fi ọgbọ́n ṣe. A ti sọ̀rọ̀ kan darí níbí lẹ́yìn nígbà tí àwọn DPO tí kọ̀mándà rán èèyàn pé kí wọ́n wá wíṣì níbí ní èyí. Mo ní mo ti ń drive lọ rí tí mi sí ní kí n park pẹ́ẹ́n tó ní mẹ́sẹ̀gì inú BRT yẹn ló wà. Mo dẹ̀ wọ BRT yẹn bí n dẹ̀ ṣe wọ́ mi tètè rẹ tó ní mẹ́sẹ̀gì yẹn níwájú ọba Kabikaula. Mo tẹ̀lé BRT dé Òyìnbó láti jẹ iṣẹ́. Ṣẹ́rí when we talk about Holy Spirit ìmísí Ọlọ́run tó bá dé kì í ṣe nǹkan téèyàn kò ṣe pamọ́ra o ò lè yá èèyàn lò. Màá ṣe bí lágbájá o ò lè ṣe bẹ́ẹ̀. Ìyẹn la ìmọ̀ye àwọn ìlòmí ṣe máa ń rò pé bóyá àwọn àsọtẹ́lẹ̀ tá à ń sọ àwọn kan ní kó fi nǹkan sẹ́nu ni àwọn kan ló wẹjú ni àwọn no ìmísí yẹn ló dé. Mọ́mí tá bá wò sófà lára àwọn ẹ̀rí gẹ́gẹ́ bí orúkọ yín Eritosin àwọn ẹ̀rí wo méjì mẹ́ta tẹ̀lé o pé ẹ̀rí tọ́ka sí pé lóòótọ́ ìgbà tó lọ ti ń lò yín tó ti pè yín pé Eritosin ló tọ́. Mẹ́ni ọ̀pọ̀ omi ti wo onímàgùn omi àdúgbò tó ti wò náà ni mo wà yìí tí àwọn láńlọ́ọ̀dù méjì mẹ́ta tí wọ́n lè jẹ́rìí sí. Nígbà tí onímàgùn yẹn aṣọ onímàgùn yẹn máa ń bú mi ní inú signboard àìwà ní other church ní ìsàlẹ̀ lọ́hùn. To cut it short iná bá pè mí ó wá jẹ́ pé Monday àná Sunday dọ́tà mi ti fi mẹ́sẹ̀jì lẹ̀ ní inú church pé wọ́n máa gbé ènìyàn wá èèyàn méjì kan gbà kọ́kọ́ má gbà yìí kan. So onímàgùn yẹn ti dé inú church wọ́n ti gbé wá wọ́n ti reject ẹ̀. Woman kan tajà ya Deborah là ń pe woman yẹn ní ẹ̀ ṣe pé mọ́mì jáde sí ẹni yẹn ohun woman yẹn ni mo gbọ́ ń bá bọ́ta woman yẹn wá ní ó ń gbó kìtì bọ̀ ó ń béèrè omi ó mu omi bá ọkọ̀ lóde mú pé kó má fún ní omi mu tí lọ́ bá tẹ̀ sínú church nígbà tó tẹ̀ sínú church ará àdúgbò wa bá a lọ ní mọ́mì tó bá dákẹ́ sí bí àwa dìnnà ẹ̀ mo ní tó bá jẹ́ ìpè ni mo jẹ́ níwájú ọba ní má jẹ́ kó ní dákẹ́ adẹ̀tẹ̀ síbẹ̀ omi inú agogo èmi kọ́ tí spirit yẹn bá dé èmi kọ́ ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run gbogbo tó máa gba spirit yẹn lọ́wọ́ mi kọ́ lọ́ọ́ jẹ́ kó jìnnà sí mi torí tí ó bá dé àwọn kìnìún yẹn máa ń ṣe bí idán ló ṣe máa ṣe. Nígbà tí mo fún lómi àwọn tó gbé wá mo wá ní mo fẹ́ sáré lọ sí Òyìnbó wọ́n ní mi ò gbọ́dọ̀ lọ o àwọn tó gbé wá sọ pé mi ò gbọ́dọ̀ lọ sí Òyìnbó kí n dúró tì pé tí kọ̀ọ̀kan bá ṣe mú ní ilé mi rè ṣùgbọ́n gbà tí máa lọ tí máa dé wọ́n ní ó ti kúkú sílẹ̀ lẹ̀ ní church mo bá tó ń gbá bọ́ọ̀lù pẹ̀lú sọ́ọ̀nù mi níjọ ara ẹ̀ ti balẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n jọ gbá bọ́ọ̀lù àìmọye ẹ̀rí pọ̀ kódà mo ti wo aláàárẹ̀ tó ń dìde báyìí tọmọdé ń jáde lọ́wọ́ mi láyé ọmọ yín gangan. bẹ́ẹ̀ ni second born mi wọn kò kú má láyé mo ti gbé aláàárẹ̀ ní lute mo máa ń gbé àwọn aláàárẹ̀ ní hospital tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kí tó tó yìí nígbà tí mo wà ní bí ọmọ 20-something years 63 years aláàárẹ̀ yẹn ń dìde Emmanuel ọmọ mi dẹ̀ ń jáde láyé a lot of testimony torí Ọlọ́run mọ àwọn ènìyàn tí àwọn ènìyàn ẹ̀ dẹ̀ mọ́ èmi àtàwọn kan yìí sọ̀rọ̀ bíi ní ìjẹta ẹ̀yọ̀kọ́ wọlé wá síbí
ó lè sọ mẹ́sẹ̀gì báyìí lórí ìjàgà báyìí Ọlọ́run ló sọ olódẹ ìṣẹ̀lẹ̀ ó ní gbogbo ohun tó dẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́dún yìí lẹ ti sọ láti ọdún tó kọjá pé ní ọdún yìí ẹ̀jẹ̀ máa rìn lọ́dún yìí iná dẹ̀ máa rìn ní ọdún yìí ó ní ẹ̀jẹ̀ àti iná dẹ̀ ló bẹ̀rẹ̀ sí rìn ó ní kó dẹ̀ fáwọn months èmi ti gbàgbé gbogbo. òun kẹ́lẹ́ mi fẹ́ sọ pé ìgbà tẹ́ wà lórí òkè táwa síbi ẹ̀ sọ. èmi ti gbàgbé gbogbo kínní yẹn because àwọn kínní yẹn ń ṣe nǹkan tó lè rántí tó bá jẹ́ ìjìnlẹ̀ a lot. ìyá wa tí Ọlọ́run bá pe obìnrin tí Ọlọ́run fún yìí kí ni nǹkan tó lè gbà pé lọ́wọ́ obìnrin. nǹkan tó lè gbà pé ní ọwọ́ obìnrin pọ̀